èèyàn bí la fi júwe èèyàn bí ọlọ́run nìkan ní kò sóhun tá lè fi wé o ṣàǹpù irú èwo ni wọ́n fẹ́ jẹ́ náà. Hi everyone, my name is KS Omalaka. Keep watching BC Ologe. It's interesting. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ni Alhaja Muslimat Abiola Abi Royal Center. Àwa bá Alhaja Madinat Abeni Bakare. Àwa bá wọn ṣàṣẹ̀yìndé ìyá wọn, ìyá Àkànkẹ́, ìyá dáadáa, ìyá Akim, ìyá Riskat, ìyá Medina, ìyá Lubarika. Àwa bá wọn ṣe ìkẹyìn màmá wọn. Kọ́lọ́run má ṣàgbàpẹ̀ ìyá náà, Kọ́lọ́run ṣàforíjì fún ìyá náà. Gbogbo àwọn tó kúrò nílé wọn lẹ́ni tó fẹ́ wá síbi ayẹyẹ ìkọ́lọ́run jẹ́ kán padà sílé pẹ̀láyọ̀. Ká má rí aburú, ká má gba aburú lórí ẹnì kọ̀ọ̀kan wọn. Kọ́lọ́run jẹ́ káwọn arúgbó wa tó kù kan gùn lẹ́mìí. Àwọn tó ti kú kọ́lọ́run pa wọ́n pọ̀ kẹ̀, Kọ́lọ́run ṣe wọ́n ní sọ́mọrí àlùjànnà. Kọ́lọ́run jẹ́ káwa náà wẹ́ mọ ṣẹ̀yìndé wa o, Kọ́lọ́run gùn wá lẹ́mìí o. Thank you very much. BC Ologe, iléeṣẹ́ yín á máa lọ síwájú o. Ẹ ní ríjà iná o, ẹ ní ríjà ẹ̀mí o, ẹ ní ríjà aburú o. Iléeṣẹ́ yín á máa gbòòrò sí o. You welcome. Ẹ káàsán o, BC Ologe ní sẹ́ẹ̀. Adúpẹ́ fọlọ́run, orúkọ tèmi ni ìyáàfin Alhaja Malikisu Adunitọ́wá Oyinlọ́mọ. Adúpẹ́ fọlọ́run, ìyá wa Ajamọ̀dí, ìyá wa ló kú táwọn gbogbo adẹ́túbọ̀ gbẹ̀yìn àwọn arúgbó pa tó kù. Adúpẹ́ padà ọjọ́ sọ́nà ọjọ́ náà pé èyí la ṣe 41 days. Gbogbo ẹni tó wá bá wa wá sí ibi ṣíṣe wa yìí láti ṣe 41 days ìyá wa yìí. Ọlọ́run kó bá wa ṣọ́ wọn padà sílé wọn láyọ̀. Ọlọ́run má jà rí dààmú o. Inú wa dùn káyọ̀ wa kú. Gbogbo ẹni tó wá bí ibi tó ti mówó yẹn báyìí nǹkan ọmọ ibẹ̀ kó tún máa pọ̀ sí ni. Lẹ́yìn òkú ìkẹ́ wàràfà náà mọ̀ kánú alẹ́ ajá mọ̀ sí. Wọ́n bá ṣe ń lù kó máa dùn kó má rí dààmú kó má rí wàhálà. Kójú máa tì wọ́n kó máa pọ̀ sí i. Wọ́n ti sì ya wọn báyìí. Káwọn náà dàgbà kan ṣe 100 kan ṣe 120. Káwọn náà wá dàgbà sọmọ lọ́wọ́. Èmi náà Alhaja Bilikisu. Ìyá mi Ọlọ́run yóò túbọ̀ pẹ́ fún mi o. Ó túbọ̀ pẹ́ fún mi o. Àdúpẹ́ ṣe BC Ologe ní.
jẹ́ ká tọ́ ẹyọ kan sí i lọ́sùn méjì náà ni wọ́n ní wọ́n ṣètì ọmọ kó síbẹ̀ àwọn ọ̀dà tó ti ṣe àìsàn Adé William ọkọ̀ Bùsùlá fún bàbá àbí bàbá Kazu bàbá Lukumanu orí ẹ̀ ò ní kúrú láíláí.